أعوذ بالله من الشيطان الرجيم. حياكم الله. wọ́n ní kí bàbá dákun wọ́n láwọn mọ̀ pé àwọn bàbá ò ní gbàgbé àdúrà àpọ́nlé ànábì. gbogbo wa la mọ̀ nǹkan tí ń ná ipa ribiribi tí ń kó kò gba nǹkan kan yàn yín káwọn tó ná ọlọ́run wọn láyé lọ́dọ̀ ọlọ́run jálùbáríkà rẹ̀ ọmọ pọ̀. آمين. بسم الله الرحمن الرحيم يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين أهل الرجال رباني أعين موسى بالله على الرجال رباني أعين موسى بالله على الرجال رباني أعين موسى بالله على الرجال رباني أعين موسى بالله يا مربي الكون يا موسى مربي الكون يا موسى آمين. محمد صالح رباني على الرجال رباني أعين موسى بالله أنت شريف ذو الحسب Ọlọ́run ló ṣe yín lẹ́ni abiyì. أنت شريف Ọlọ́run ló ní káwọn ẹni abiyì ó bí yín. الحسب Ọlọ́run ló ní ẹ jáde wá láti lọlé wa ní ẹ̀sìn. بلا Ẹ̀sìn jẹ́ ìlú ẹ̀jẹ̀ fún àárín fún wa. Ọlọ́run mọ̀ parí wọn lọ́wọ́. الرجال رباني أعين موسى بالله وأصلكم من بني العرب وأصلكم من بني العرب سلالة أحمد عدنان على الرجال رباني أعين موسى بالله ومن سبته محمدنا ومن سبته Níta ní jẹ́sìn ní òbí wa. Kò síbi tó wà wọn sí ju pé kó wá wọn sọ́ra Ànábì wa Muhammad lọ. على الرجال رباني أعين موسى بالله اللهم عمر أبي اللهم عمر أبي خليفة موسى صفوان الرجال رباني أعين موسى بالله على الرجال aláàbí ọlọ́run ọba aláàánú ọlọ́run bá sọ àwọn bàbá khalifa ọlọ́run jẹ́ àdùn wọn pé méjèèjì kó sàláfíà wọn méjèèjì kó tán wọn الرجال رباني أعين موسى لا إله إلا الله yíyún ní àṣẹ wí fún wọn náà ìwọ náà máa bá wà la ilaha illallah kìí ṣe tí àṣẹ àmọ́ ọ̀lẹ́ tó kù gbọ́dọ̀ náà rọrùn fún wọn ọlọ́run ní ọ̀rọ̀ ọlọ́run sì ní ó dùn لا wọ́n. إله إلا الله ọlọ́run lágbára la ilaha illallah aláàjókòó ti bàbá khalifa lọ́dún yìí à ń fojú wọ́n wò wọ́n báyìí ọlọ́run tó bá tún tẹ̀ mí ọlọ́run jẹ́ bàbá ó tún máa bẹ lálàáfíà jẹ́ wọ́n máa bẹ ní dùnú jẹ́ wọ́n máa bẹ nínú ọ̀bùn àbùkù kéré tó bí mẹ́jọ kẹ̀ wọ́n ìyá kéré tó bí mẹ́jọ jẹ wọ́n ìbànújẹ́ kéré tó bí mẹ́jọ bá wọn alábàákẹ́ àwọn ẹni ọlọ́ afọwọ́n bàbá khalifa afọwọ́n lọ́wọ́ ọlọ́run bá sọ́mi wọn ọlọ́run jẹ́ yọ̀ọ́ láfíà wọn lò pẹ́ ọlọ́run jẹ́ ní bàbá kan ọlọ́run jẹ́ bàbá lòun ní wọ́n pẹ́. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم لقد جاءكم رسول لقد جاءكم الإله إذا جاء آمين. Àpọ́nlé. Àpọ́nlé. Bàbá ń pè yín lókè.
الله àbáwá àgbà ẹ̀sìn ní òbí wa wọ́n ní ká yòǹbó àná Muhammad lápapọ̀. sallallahu alayhi wa alihi wa sallam. wọ́n ní fún àǹfààní àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ látọjú oorun wọ́n ní ká yòǹbó àná Muhammad kó hó. sallallahu alayhi wa alihi wa sallam. wọ́n ní ká yòǹbó ànábì lẹ́ẹ̀kan sí ká gbórí ọ̀tún. sallallahu alayhi wa alihi wa sallam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحمد لله الذي بنعمته وجلاله تتم الصالحات الحمد لله الذي بنعمته وجلاله تتم الصالحات الحمد لله الذي بنعمته وجلاله تتم الصالحات الحمد لله عدد خلقه ورضا نفسه وسنة عرشه ومداد كلماته الحمد لله حمدا يفوق ويعلو ويفضل حمدا لحامدين عند رب العالمين الحمد لله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وجميع الصالحين آمين آمين. صلى الله عليه وآله وسلم صلى الله عليه وآله وسلم. صلى الله عليه وآله وسلم صلى الله عليه وآله وسلم. صلى الله عليه وآله وسلم صلى الله عليه وآله وسلم. dúpẹ́ fọlọ́run alhamdulillah. ẹ rí i pé ibi tí mo ti gbé ọpẹ́ mi fadọ́lù ẹ jòkó wà mí lóye jésù dákun jòkó èmi ní ṣiṣẹ́ jòkó ẹ jòkó ọpẹ́ gbogbo ẹ̀ náà ló ní kàtígórì ọba ọpẹ́ ìní fatia ló jẹ́ kí n gbé níbẹ̀ gbogbo ọpẹ́ tó kù lẹ́yìn fatia yàtọ̀ fáwọn àwọn míín náà tó wà nù Kùránì tí ń jẹ́ ọpẹ́ o àmọ́ kò sí tó gùn tó fatia torí pé àwọn ọpẹ́ tí ń bẹ nù Kùránì míì bí àyà kan èyí tó bá gùn ju àyà méjì fatia àyà méje ni ẹ jẹ́ n fi síwájú kí n tó máa wá dùn ti àwọn ọpẹ́ súnà torí tí Ọlọ́run bá ṣeré fún yàn ó gbọ́dọ̀ dúpẹ́ ni bàbá wa ṣe Adam alekun kẹ Ọlọ́run kó bá wa ṣe fún wa آمين ọlá la ilaha illallah آمين ọlá muhammadun rasulullah صلى الله عليه وآله وسلم. wọ́n fi ọ̀nà ọpẹ́ ń kọ́ wa inú ẹ̀ la alhamdulilayi inú ẹ̀ ni masha Allahu la quwwata illa billah bàbá ní gbogbo orí tọ́lọ́mù bá ṣe fún yẹn bó ti kọ́ pọ̀ tó tó bá ti ní masha Allahu la quwwata illa billah wọ́n ní máa retí mi ni wọ́n ní yìí ti parí nù torí náà masha Allahu لا قوة إلا بالله masha Allahu لا قوة إلا بالله masha لا قوة إلا بالله. àfẹ́lẹ́ yìí dúpẹ́ fún Ọlọ́run àwa sí alekun kẹ Ọlọ́run kò ṣe fún anna Muhammad صلى الله عليه وآله وسلم. kí n tó kí gbogbo àwọn àfa bí wọn bá dá sí ni lọ́rùn èèyàn máa ń dárò yé lẹ tí a bá sì pé ní tí ò tó ọ gbọ́dọ̀ dákẹ́ wọn náà bá rí i pé nǹkan yẹn jù ọ lọ torí náà gbogbo àfa wa Abdulbasit máa padà ṣàdúrà fún àmì ẹ̀yẹ ìyanjú ọ̀ràn tó dá sí mi lọ́rùn Allahumma Ọlọ́run la tu'akhidhni Ọlọ́run mọ́mọ́ fi gbá mi mú mọ́ fi bá mi wí. bima yaqulun nípa gbogbo tí wọ́n wí ń pa mí wọ̀nyí Ọlọ́run mọ́ fi ṣèbáwí fún mi. waj'alni Ọlọ́run wá tún wá ṣe mí lẹ́rú kan khayran tó já sí pé ń wà á lóore púpọ̀. waj'alni khayran mimma yazunnun wọ́n jẹ́ ń lóore jẹ́ ń dáa ju bí wọ́n ti ń ro dáadáa sí mi lọ. waghfirli ma la ya'lamun. gbogbo tí wọ́n tún máa ń pa mi Ọlọ́run mọ́sá àyàfi mi ń pa ẹ̀. gbogbo tí afa Abdulbasit ti wí téèyàn bá ti ń sọ̀rọ̀ tó pọ̀ jù mí lọ mo kà á sí pé ń ṣàdúrà fún mi tó kékeré kú ṣe tí ó wù yàn
olúwe ò tí ì débẹ̀ ni tí wọ́n bá ń wí báwọn ìtìbárò mọ́ sayakun sayakulu. ẹni kéèyàn gbà sí pé àmọ́ èmi náà sì fẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run jó rí bẹ́ẹ̀ fún gbogbo wa àmín. ọlá la ilaha illallah. àmín. bẹ́ẹ̀ bá pọ̀ báyìí èèyàn alẹ́ gbajúmọ̀ jura wa lọ àbí ká ní àyè jura wa lọ àmọ́ lọ́dọ̀ ọlọ́run lọ́mọ ẹni ẹ o ó lè jẹ́ ibi tẹ́ ẹ̀ fọkàn sí ibẹ̀ ni ọlọ́run wà àwọn wòlíì Allah. wọn máa pamọ́ èyí tó bá hàn ó gan ó léwu tó bá jẹ́ pé ó ṣeéṣe kọ́ ọ máa sì í mú kọ́ ọ máa jẹ bẹ́ẹ̀ ó ní àlewàlíyù nígbà tí wọ́n àwọn ẹni ọlọ́run ó ju rẹ̀ ó ní ìsáhàdọ́rọ̀ lámúyọ̀ ọ̀rọ̀ wà ń gáàbà lámúyọ̀ fúkọ̀tì bí wọ́n lè bá dòde ẹ̀ ní dáàmú o kì í ṣe gbogbo ariwo yìí o ó lè wà nù wá ń sìn tá a mọ̀ àti ẹ̀ ní pọ́nlé gan òun náà sì ní retí àpọ́nlé báwa ti ń retí rẹ̀ yìí bí wọn bá kúkú kún alẹ́ náà ìyá ni ó dá ń tòótọ́ ó rí mi ó ṣe bí ìgbà tí ò rí mi ṣé yóò àpò wọn ọmọ mi ni èmi máa ń tẹ̀yàn ń jà sí ẹgbẹ̀rún èèyàn mọ̀ ẹnìkan ló wọn mọ̀ ṣé ìwọ lọ́lọ́run ni ṣé kò gbọdọ̀ kú bì kan ni ọlọ́run tó dá wa ṣe gbogbo alámọ̀ tán ni Allah. sọ́wọ́ ayẹ kéèyàn má mọ̀ ọlọ́run tó lọ́ba mi kèfèrí bí ọgbà pọ́lọ́run lóyún ọba òun ìní ọlọ́run mọ̀ kó ń lọ́ba rẹ̀ Allah. ní ọjọ́ yọ ọ́ lẹ́nu jẹ múmu pé tí n bá pa á tì ta ni ta ló á kù tó dáa tí ọmọ tọ́jú rẹ̀. àmọ́ ìyàwó èèyàn ibi ẹ bá ṣe kínní ẹni wà láyè yẹn rí dáadáa gbogbo gbẹgbẹ̀rún èèyàn bá pọ̀nyàn lé ẹnìkan tí ò ní pọ̀n léwu lọ́ọ́ máa sọ òun lọ́ọ́ máa sọ ó sì lè máa sọ ṣé ò ní ṣe kàfàrà gbogbo èyí náà fọlọ́run ni ibi tó bá kù sí kàfàrà náà nìyẹn ọlọ́run kò sí gbogbo alẹ́ ni ọlọ́run. àmín ya Allah. èmi di o ọlọ́njẹ ń di gbogbo wa náà ọlọ́njẹ á di. àmín. ọlá la ilaha illallah ọlá muhammadu rasulillah. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ jẹ́ ń gbé lérí ẹni ó ti lọ tọ́ra du ẹni tí ọba sí ń bẹ̀ ọ yára gbàgbé ojú là máa wò afa abdulbasitu ọlọ́run bá ń fún ní àlùbáríkà. àmín. bá ń fún ní àlàáfíà. àmín. ọmọdé ni wàhálà rẹ̀ ti wá pọ̀ ń ṣe wáàsí ń kọrin gbogbo ẹ̀ ní ń ṣe ọlọ́run má dẹ́mi ẹ̀ lógójúrò. àmín. má jọ nọ́ọ̀kì lógìkì. àmín. má jọ nọ́ọ̀kì díẹ̀díẹ̀. àmín. wàlá la ilaha illallah. àmín. wàlá muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. má sì jọ wọ́ọ̀kùn. àmín. ọlọ́run má jọ wọ́ọ̀kùn. àmín. wàlá la ilaha illallah. àmín. wàlá muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. lakajakum lilafi. يكون رسول لكم ناسيس عليهم أن أنتم عليكم مننا رؤوف رحيم فإن تولى فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. إلى في قريش إلى بأمور ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. mo kí gbogbo àwọn tí wọ́n wá bí ní alẹ́ òní gbogbo jama pàápàá gbogbo lọ́dọ̀ àwọn àfa al-ayman walau kana abubakar fi bisimil aw fil yasar gbogbo lọ́dọ̀ àbúrò mi torí òun náà lọ bẹ̀rẹ̀ ní ọwọ́ ọ̀tún ó dùn mọ́ mi mo ṣe rí ní alẹ́ yìí torí ìdákọ̀ọ̀kan ló kù tá à ń ríra nísìn ń lo èkó ń lo ilẹ̀ yìí gbogbo ẹ̀ ní ń lò papọ̀ nísìn ọlọ́run nígbà láfíà láàrin ẹ̀ kò ní bá àná jẹ́ láíláí la ilaha illallah wala muhammadun rasulillah sallallahu alayhi wa sallam. mo wá kí gbogbo àwọn bàbá wa àgbàlagbà tájọ́ ọmọ kíjìmọ̀ ọlọ́run ti nígbà yín lọ́wọ́ wa báyìí wala la ilaha illallah àmín. wala muhammadun rasulillah sallallahu alayhi wa sallam. èèyàn gbọ́dọ̀ sọ pé ntàgbàlagbà oyin tó ti lòun náà tó nítorí òun náà fẹ́ dàgbà ẹni wọ́n fẹ́ dàgbà ní pé ntẹ́ lò tó àwọn táwọn rí tá a fi ń tọrọ náà nù ọlọ́run jẹ́ pẹ́ fún wa bàbá wa ní kókó ọlọ́run ní fi yín lẹ̀ ọ̀rẹ́ mi ni wọ́n kókó afẹ́ràn ara wa kọ́dà ń gbọ́ àwọn dìde tán náwó tán ní ẹ fún àlífà ló àwọn náà á dìde lọ́dún múdà ẹ̀yin àwa àwọn tọ̀hún ni wọ́n ń fún wa lóye òtún ní ti ọlọ́run jẹ́ pẹ́ fún wa ọlọ́run ní báyìí náà jẹ́ la ilaha illallah àfáà Khalifa Isa ọmọdé ni ọlọ́run sọ dàgbà ayé náà ní bàjẹ́ láíláí la ilaha illallah àwọn àgbàlagbà ọlọ́run ọkẹ́ wọn yọgẹ̀ wọn ń ṣe sókísókí ni ó wà mí kí n ṣe jù bẹ́ẹ̀ lọ àmọ́ tá a bá fi kó ojú gbogbo ẹ̀ náà lọ
mú kí wákìlì mi náà àjọ wa náà ni ọlọ́wọ́ sàlùkùn dáadáa Àmín. tó wà mùsùlùmí bẹ́ẹ̀ náà mú kí yín mo wá kí gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń bẹ́ ńlẹ̀ ọ bẹ̀rẹ̀ lérí àwọn mufasiru kọ́ yìí ọ̀dàdé tọ́ àti gbogbo àwọn afa ọlọ́wọ́ bá mi kí yín o Àmín. ọlọ́wọ́ dúró tì yín Àmín. ọlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ mo kọ́ ara lọ́rin ni torí èèyàn máa dá àwọn máa ń bi dírẹ́sì wọn náà ni ọlọ́wọ́ jarí yín la ilaha illallah àbúrò mi tún dé mọ́ yín máa sápá mọ́ ni wọn àtàbí amán ẹ̀dá ọlọ́wọ́ ní fi yín lẹ̀ Àmín. gbogbo ẹ̀yin tí ẹ jókòó ti amẹ́rò jẹ́sì tí ẹ̀ ń bá yọ tí ẹ̀ ń bá dúpẹ́ ọlọ́wọ́ ní yọpẹ́ lọ́rọ̀ yín. Àmín. mo gbé yẹn náà lọ́dọ̀ àrílé yasi ó náwó ni ó náwó púpọ̀ ni ó náwó ni nígbà mo fẹ́ ṣe mọ́lídì ọ̀ríjìnà aṣọ ńláńlá ló gbé wá fún mi. Allahu Akbar. aláì ó ní mo ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ti pẹ́ ó ní ìgbọ́n bẹ̀rẹ̀ náà nù ẹ tún wò ó náwó ni ọlọ́run ò ní jẹ́ ọwọ́ àǹtọ́ ọ̀nà tí. Àmín. ọ̀làláìlà ọba tó gbà fún ọ kò ní kọ̀ fún Àmín. ọ̀làláìlà ilàlá Àmín. ọ̀là muhammadun rasulullah Sallallahu alaihi wa sallam. sallallahu alaihi wa sallam ọ̀là sallallahu alaihi wa sallam ọ̀là sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. mo wá fi tiẹ̀ náà kí gbogbo àwọn jama lọ báyìí bí mo tiẹ̀ mú kọ iná ń tàsí mi lójú kọjá máa rí ẹnì kọ̀ọ̀kan bá sùn mí ọmọ akẹ́ni ọmọ mi lélẹ́yìí o mo kí ọ ọlọ́wọ́ bá mi kí ọ. Àmín. gbogbo yín lápapọ̀ á gbé ní samari gbogbo yín ọlọ́wọ́ bá mi kí yín. Àmín. ọlọ́wọ́ ó dúró tẹ̀yìn náà kò ní yà yín kò ní fi Àmín. kò ní fàyèdè àyèdè sí Àmín. ara yín. gbogbo àwọn ọmọ wa náà tá à ń lò tí wọ́n ń jẹ́ irinṣẹ́ wa ọlọ́wọ́ ọba kò ní yẹ nọ́ọ̀kì. Àmín. gbogbo àwọn ẹ̀yà wa lọ́hùn mo kí yín o ọlọ́run ọba mi kí yín ọlọ́run ó dúró ti àwọn ọmọ yín ọ̀la àlùbáríkà la ilaha illallah gbogbo jàmọ́ ọkùnrin ọlọ́run ọba kí yín o la ilaha illallah ọlọ́run muhammadun rasulullah Sallallahu alaihi wa sallam. ẹni tó wá lòdì òní gan ṣe abdulkadir tantọ́lọ́hún amirul jais fún gbogbo wìláyàtò ọ̀yọ́ ọlọ́run dákun gbogbo ntí máa jẹ́ bànújẹ́ fún yàn lára ntọ́ bá ní ọlọ́mọ fi kàn mí lára ẹ̀. Àmín. la ilaha illallah. Àmín. ọlá muhammadun rasulullah. Sallallahu alaihi wa sallam. gbogbo ara ní fi múra sí nǹkan mi gbogbo ara kódà kìí wo bóun ti tó mọ́tọ́ bá dásìkò nǹkan tá a bá fẹ́ ṣe nǹkan mọ́lídìí la fẹ́ ṣe ni ìnáwó kan la wá ṣe ni yóò dúró yí pé tọ̀ lónìí yìí o èmi náà wàá tún jẹ́ nǹkan kan lónìí yìí mọ́ n ló fi jẹ́ pé jọ́ tó bá fẹ́ ìjọ tí ọba wa lò jẹ́ nǹkan ọlọ́run yóò wá rí i lò dáadáa ọlọ́run má bàa dẹ́mi ẹ̀ lógbòdò. Àmín. la ilaha illallah. Àmín. má jásí kiri ọjọ́ba. Àmín. ọlọ́run jọ má sàlékún àlùbáríkà fún. Àmín. ọlọ́run bàbá tí ń bá jẹ́ orúkọ abdulkadir. ọlọ́run má sábà fi fún ní àlùbáríkà. Àmín. wọlá àná muhammad tí Sallallahu alaihi wa ó ti sallam. torí ẹ̀ náà adúrú owó yìí jẹ́mi èrè ogun jẹ́mi èrè ogun Àmín. dáhùn ọmọ rẹ̀ tó jù lọ lójú ẹ̀ náà. Àmín. la ilaha illallah. Àmín. ala muhammadun rasulullah. Sallallahu alaihi wa sallam. sallallahu alaihi wa sallam. gbogbo àwọn tó ti wá tí wọ́n ti lọ ọlọ́run kó gbàdúrà tiwọn náà. Àmín. la ilaha illallah. Àmín. gbogbo àwọn títí wá láti ju àlàmísì tó fi wá di òní mo kí gbogbo wọn ọlọ́run ọba kí wọn. Àmín. ọlá fatiha. بسم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. tó bàbá tí ó wá tara ẹ̀ jáde ọlọ́run kẹ́ bàbá náà bá wa gẹ̀ wọ́n ọlá la ilaha illallah Àmín. ìyá tó wá kù ńlẹ̀ ọlọ́run jẹ́ ìyá náà jẹ́ wọn ọmọ pẹ́ Àmín. ọlá la ilaha illallah Àmín. ọlọ́run jọ jẹ́ wọn ọmọ pẹ́ Àmín. ọlá la ilaha illallah Àmín. àwọn ìyàwó rẹ̀ náà ọlọ́run jáwọn ọmọ wọn lálùbáríkà Àmín. la ilaha illallah Àmín. la ilaha illallah fatiha náà fatiha gbé òkú àtàlàyé ẹtún ṣe fatiha بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن بين الرحيم وسلم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bàbá wa ìmáàmù Ìbàdàn àwọn máa ń bá a síde lọ́dọọdún ọlọ́njẹ́ mi bàbá náà ogun Àmín. ọlọ́njẹ́ àrí wọn pẹ́ Àmín. ọlọ́nkọ́ máa bá a fẹ́ràn wọn Àmín. la ilaha illallah Àmín. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣàánú wa púpọ̀ àti bàbá ìmáàmù tàná àti tòní tiwa lọ́lọ́run ṣe wọ́n Allah. kódà àtàwọn kanṣu wọn tiwa náà lọ́lọ́run ṣe wọ́n ó sì ṣàwa náà ní tiwọn
ọlọ́run má gbà wọn wájú wa Àmín. gbogbo káńsù náà ọlọ́run má jẹ́ ó dàrú Àmín. ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run Àmín. ọlá alámìnàṣọ́ra. a ti ṣe mo ti ṣe mọ tọ gbogbo àdúrà náà la ti ṣe yìí ẹni a bá gbàgbé ọlọ́run ọ̀ràn tiẹ̀ la ilaha illallah náà ọ̀rẹ́ àwọn pàgọ́ márùn-ún ti lù wáyé ó ti kọjá àwọn tí a bá ṣe tí ọ̀fẹ́ gùn á fi ilẹ̀ ànábì gùn ju gbogbo ẹ̀ lọ. Sallallahu alaihi wasallam. bá a rí gbogbo ń tà kó lọ́wọ́ ṣe tán lérí ànábì kọ̀ọ̀ká ànábì kí là wulẹ̀ ní sẹ́ mọ̀ ń wà bá gbára wa wọ́n sí àmọ́ ibi tí mo fẹ́ lọ níbi tànà ni pé sallallahu alaihi wa alihi wasallam sallallahu alaihi wa alihi wasallam sallallahu alaihi wa alihi wasallam ẹni tí ń bá ń fi ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ó máa fẹ́ ẹni tí ń bá ń bínú ànábì tí ò fẹ́ ọlọ́run ò ní fẹ́ Allah. ẹ rí i pé a máa ń ṣe ọgbàjúmọ̀ nínú àsàlátù nígbà ànábì sọ pé man salla alayya marratan salla alayhi malaika asara marra àfi riwaya mi salla alayhi Allahu asara marra bó ti jẹ́ pé ẹni tó bá fẹ́ràn ànábì tó bá sàsàlátù ẹ̀yọ̀ kan fún ọlọ́run ó ṣe mẹ́wàá fún àwọn màláíkà ó ṣe mẹ́wàá fún bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá bú ànábì man sabba nàbì sallallahu alayhi wa sallam sabba Allahu asara marra ọlọ́run ó bu lẹ́ẹ̀mẹ́wàá bẹ́ẹ̀ bá ti kọlu ànábì ẹ̀ẹ̀kan náà lọ́ọ́ kọlu ọlọ́run ó wà á fi àyèmáyé yọ àfi rọ́pò fún ọ ó sì ní ọlẹ́lẹ́rìí ọlọ́run lè bú ọ lẹ́ẹ̀márùn torí tiẹ̀ ẹ̀ẹ̀kan sì ló bú ọ lè bú ọ lẹ́ẹ̀mẹ́ta torí tiẹ̀ ẹ̀ẹ̀kan sì ló bú àmọ́ ọlọ́run ní fi tiẹ̀ mọ́ lẹ́ẹ̀kan ẹ̀yà lọ wò ká gbé látinú Kùránì asbillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọ̀nà kúkúrú tí mo lè gbà tí n fi ní wéṣẹ̀ àsìkò tá a fi lọ kásù bá nù. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Ànábì péjọ sallallahu alayhi wa alihi wa sallam. nítorí pé ńgbà tí Ọlọ́run ọ̀ràn Ànábì ń sẹ́ ibi tó ti bẹ̀rẹ̀ ni pé wanzir ashirataka al-muqarrabin iṣẹ́ tí mo fẹ́ gbé ràn yìí àti lélà àti kó ẹ̀ṣọ́ lọ ìta gbé láti inú ilé rẹ̀ gbé látọ̀dọ̀ àwọn tí ọjẹ́ bí rẹ̀ gbé lọ́dọ̀ àdọ̀ àwọn tó bí ọ lọ́wọ́ apẹ́ bí rẹ̀ jọ. kọ́kọ́ kìlọ̀ fún wọn nínú ilé náà mùsíbà tí yóò sẹ́ni tí ọba gbọ́ ń ta kọ́ má jẹ́ pé lẹ́yìn ni yóò ti bẹ̀rẹ̀ kọ́ má jẹ́ pé lẹ́yìn gangan ni yóò ti bẹ̀rẹ̀ pè wọ́n jọ ọ wá pè wọ́n jọ gbogbo wọn wà ń bẹ ara àta ara àánú ilé gbogbo wọn pé bẹ́ẹ̀ ńgbà wọn náà sí wọn tán pé nǹkan rí tọ́lọ̀ ní gbé fún yín ni ṣé ẹ mọ̀ pé inú ilé rẹ̀ gangan lẹ́nìkan ti ní tabalaka ya Muhammad lẹ́nu rẹ̀ Abu Lahabi àbí àbúkí ni wọ́n ń pè ṣé Abu Lahabi náà ni ọwọ́ ni ẹnu kálímà kan náà ni taba kùjú bẹ́ẹ̀ náà lọ ìpè ẹnu tó wí náà nù Ọlọ́run ní Jibrilu lọ́ọ́ bá Ànábì tún lọ fún ọ̀rọ̀ bẹ̀rẹ̀ tabati yada Abi Lahabi. tabati yada Abi Lahabi wa tabba. méjì nù o tábà nìkan ló ń wí Ọlọ́run wa ní tabati yada Abi Lahabi wa tabba. njọ́ mi ọwọ́ kan ó wúlò ọwọ́ kan lè kọ́ sẹ́ẹ̀kejì ọmọ ṣiṣẹ́ ọwọ́ méjèèjì rí òní ṣiṣẹ́ mọ́ ó lè ríire mọ́ yàda Abi Lahabi ó tún wá fi wàtábà ó tún wá ṣe ó fi yíwùn ṣe tàwùkìdù èbúté méjì pẹ̀lú sígà kan náà. má àgùnà àní umalu wà má kasab. èyí tí ń sọ yìí o èmi Ọlọ́run èyí tó ti nínú owó kò ní wúlò fún dépò kò tún wá nírì mi. Allahu akbar. naam
وما كسب wà má kasaba n ti tún ṣe gbogbo kòwò rẹ̀ ìkun òṣìṣẹ́ máa yọ dàrú ó di mélòó ودماني só di mẹ́rin báwọn. سيصلى نارا ذات لهب gbogbo èyí tá a kà yóò fò tí ó ṣe láyé nu tọ́ba tún dọ́dọ̀ mi sàyẹ́ sí lánàá a máa kó náà tí èyí ò ń jọ mi sáàtà láàbì eléyìí ojú ó di márùn. òun náà ní ojú ojú وامرأته odi márùn. حمالة الحطب ìkẹfà nu ebú ni o èpè náà ni o ìmúra àtúwú onígi ìsẹ́pẹ́ èyí tí ń ru kíkì tẹ́lẹ̀ ń ìyàwó rẹ̀ tí ń tún ru kíkì gbogbo ń ta wí lóhùn náà ní. في جيدها أكلم من مسد. wọ́n sọ yàn náà òfin kò sin lọ́rùn ọ̀rọ̀ ìjáde náà kátó àìpọ́n tó fi okùn bọ́ lọ́rùn okùn ó tún fi wọnú náà ẹ wò ebú ẹyọ kan ó wá fi gba bíi mẹ́jọ. ọ wá fi gba bí mẹ́jọ ni mo fi ní ẹni ó bá ṣe sàlátù fún ànábì ẹyọ kan wọn ó ṣe mẹ́wàá fún un. sallallahu alayhi wa alihi wa sallam. ẹni ó bá sì bá ànábì lẹ́ẹ̀kan ọlọ́run ó fi mẹ́wàá rọ́pò ẹnìnú tàbúlà bínú. ẹ tún wá lọ wo wàlídù ọmọ Mùgírà ẹ wo ń tọ́ sọ fún ànábì wo suratu najimu suratu najim ẹ wo bóyá bíi àyà kẹwàá ẹnu pé wàlídù ọmọ Mùgírà èèyàn ńlá ni o ó sì wà sẹ́ńsífù ó ní làákàyè abalẹ̀ hakami wọn máa ń pè amẹ́nu pọ́tì ẹ̀ takò ànábì orí òótọ́ ó sì tún wáyé pé kèé sòótọ́ mọ́ lẹ́yìn tó o ti ròyìn kínní yìí pé a kèé sorin kèé ṣe dán kèé ṣe kankan ọwọ́ adọ́dọ̀ àwọn yòókù rẹ̀ wọ́n á kiri búrọ̀ ọwọ́ à ń wí mí ẹ̀ẹ̀kan ṣoṣo tọ́ba ànábì ẹ wá wo yẹn wọ́n bu ọ̀ya. أفرأيت الذي تولى أفرأيت الذي تولى ebi wọn náà rí ọkọ̀ọ̀kọ̀ fẹ́ gbà lọ́ba tó ń yiri ń padà. وأعطى قليلا وأكدا ẹ̀ máa ń tà fún tí ń ríra rẹ̀ kí ló ní gan nínú ń tàwọ̀ ọlọ́run ọba ní ti ń rí rẹ̀. عنده علم الغيب فهو يرى. ọlọ́run fi yíhun ṣe wá sí ni ibi ebú rẹ̀ ni ọ lọ. أم لم ينبأ بما في صحف موسى máa kà á lọ. وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى débẹ̀. وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف la ولا تطع المكذبين. suratul qalam ni mo sì mú ni. فلا تطع المكذبين. ألا- ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف. n kó wọn pọ̀ nbẹ̀ wọn ni n kó gbogbo àwọn kèfèrí pọ̀ ẹ máa lọ yọ kàn tiẹ̀. هماز مشاء بنميم. ẹ sọ̀rọ̀ sáà nẹ́bí ọlọ́run wá dá a lóhùn lẹ́ẹ̀mẹ́wé èébú mẹ́wàá lọ́lọ́run bù. هماز مشاء بنميم. hamasi odidi èébú kan ni hamasi ima yọ sùtì àrùn tí ń bẹ lára ẹ̀ táwọn èèyàn ọmọ ọlọ́run tó àṣírí rẹ̀ nítorí ànábì. tí a bá rò pé òun ń yìn yín ń ṣe dáadáa pẹ̀lú yín tó bá wà lẹ́yìn yóò máa yọ sùtì hamasi. naam مشاء بنميم. mashain ẹnìkan ni tí máa fọ́n bàjẹ́ kí tó bá kú lọ́dọ̀ yín tán nígbà tí ń gbọ́ Kùránì ó ní ọ̀rọ̀ yìí ọjọ́ tẹnìkan tó lóhùn ni ó sì tún lọ báwọn èèyàn rẹ̀ náà pé ẹ mọ̀ pé ẹnìkan ọ̀mọ́ ń pa èdè lárúbáwá tó tó mi nù yín wọ́n là á mọ̀ kíní yìí ọjọ́ kíní wọn bá ní ìdá ti mú ọ èdè mú ọ lọ́ba yóò ń padà. مشاء بنميم. mashain ẹni tí máa fọ́n bàjẹ́ kí iná ni gbogbo yìí tí ń bẹ lára ẹ̀ lọ́lọ́run fi àbùkù kàn án bí nà mí òfófó tún ni. مناع للخير. ẹ máa kà á o mẹ́ta. ó di mẹ́ta bí. Bẹ́ẹ̀ni. مناع للخير للخير. ẹni tí èfẹ́ dáadáa fún yàn ni àfikójó tòun nìkan. معتدي. mú tẹ̀dí ẹni tí máa ń mọ̀dí kò sí bó bá ṣe ṣe yọ ọkọjá àlà náà ni àṣejù ní fi bọ̀rọ̀ ara ẹ̀ jẹ́. أثيم. àṣìmí ẹlẹ́ṣẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ kìí ṣe nǹkan rẹ̀ láyé gbogbo tí ó dáràn lọ́dọ̀ Ọlọ́run ní máa ra wọlé. عتل. ó tó lé ní olùṣèbàjẹ́ ẹlẹ́nu gbàǹgbà
gbogbo ẹnu ní fi sọ̀rọ̀. بعد ذلك زنين. ó ní ọlọ́lá olówó ó ní gbogbo ẹ̀ ó ti bo àbùkù ara ẹ̀ ńgbọ́ ọlọ́run wàá tù tán ó ní sẹ̀níìmù ní ọmọ àlè ní bẹ́ẹ̀ tìrì o ọmọ àlè ní kìí sọ ọmọ ọkọ o gbogbo tó ní o bẹ́ẹ̀ bá kà yóò ti pé mẹ́wàá ló fi bù nítorí náà anabi sallallahu alayhi wa sallam. adúpẹ́ fáwọn bá gbèrú eléyìí kalẹ̀ tá a fi ń gbé ẹ̀sìn anabi ga tá a sì ń fi mọ iye anabi àwa ká ṣẹ̀ṣẹ̀ gbé anabi ga anabi ti ga tẹ́lẹ̀ bá a gbà bá a ṣe àṣàlátù fún bá a ṣe fún ó ní náà láwọn malaikatahu yusalluna ala nabi. ọlọ́run. ayyuhalladhina amanu. sallu alayhi wa sallimu taslima. ọlọ́run fi dá wa lágara ni ó kú lè pé yáyọ alásínà amanu sallu alayhi wa sallimu taslima tí ò ní kọ́kọ́ pé náà láwọn malaikatahu ṣùgbọ́n ọlọ́run fẹ́ fi kọ́ àárẹ̀ bá wa iná ńlá èmi ọlọ́run wa màláìka àti màláìka àti sàṣàlátù bí màláìka ò sí bọ́lọ̀ nìkan bá ṣe kò tó bàbá ayọ̀tọ̀ ọlọ́run kó wípé ọlọ́run ọ̀tí ẹ̀ ṣe màláìka ló ṣe ṣé màláìka kò ju tiwa lọ ọ wà lè èmi ṣe tí mo dá gbogbo yín màláìka táwọn ètò ń ṣẹgbẹ́ yín àwọn náà ṣe sọlọ́ àlẹ́ ẹ wá ṣe ìtumọ̀ ẹ̀ ní pé bẹ́ẹ̀ bá fẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ sì fẹ́ ẹ má ṣe. صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. ẹ ṣe sàlátù ẹ ṣe ìkẹ́ ẹ ṣe ìgẹ̀ fún ànábì ọlọ́run fẹ́ràn ànábì púpọ̀ ẹ bá ń ṣe ẹ bá ń ṣe. صل يا ربنا وسلم على ما الله الله للخالق رحمة وشفاء الله الله. صل يا ربنا وسلم على ما الله الله خالق رحمة وشفاء الله الله. كيف ترقى رقيك كالأنبياء الله الله. وطولت السماء. ìfẹ́ ànábì ọgbọ́dọ̀ wà ń wájú gbogbo nǹkan lẹ́yìn ìfẹ́ ọlọ́run tànábì ló kù. sallallahu alaihi wa sallam. èèyàn sì gbọ́dọ̀ tẹ̀lé in kuntum tuhibbuna Allah tabi'uni fattabi'uni. yuhbibkumullah. ẹni tí ń bá wá fi ọlọ́run èmi ni kó tẹ̀lé èmi ànábì ni kó tẹ̀lé. sallallahu alaihi wasallam. àwọn èèyàn wọn ti sin ànábì lọ gbáà lẹ́rìsìrìsì bẹ́lẹ̀ yìí bá yìn yóò tún rí kókù bí kàtẹ́lẹ̀ yìí ti ṣe òun náà tún gbé Allah. ìkan lọ máa ń wílẹ̀ kan kó tó lọ òun. abúlé mi ń kulè máa fọ́ kásàrà òrìbí náà kọ́rùn ìfìdá òrìbí náà kọ́. abúlé mi kò lè máa fọkọ sára. oríbìnnàkọ̀rún ìfìlà oríbìnnàkọ̀. abúlé mi ń kulè máa fọ́ kásàrà òrìbí náà kọ́rùn ìfìdá òrìbí náà kọ́. abúlé mi kò lè máa fọkọ̀ sára. oríbìnnàkọ̀rún ìfìlà oríbìnnàkọ̀. abúlé mi ń kulè máa fọ́ kásàrà òrìbí náà kọ́rùn ìfìdá òrìbí náà kọ́. abúlé mi kò lè máa fọkọ̀ sára. oríbìnnàkọ̀rún ìfìlà oríbìnnàkọ̀. òun sọ ti bá wọn anabi náà fìkì sallallahu alaihi wasallam. ẹlòmíín tún rí ó tún kú bí kan wọ̀ tiẹ̀ tí kì í tán muhammadun sayyidul kawnayni wa zakalaini wal farikaini min uribi wa min ajamin. والفريقين من غرب ومن هجم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. على حبيبك خير الخلق كلهم. أمن تذاكره راني بسلامي
مساجد دم أجرى من مكلة بدم مثبت لقائك عظيمة أو مدى البرق من ذا ماء من إدم فما لعينيك إن كل تكف وأمتا وما لقلبك إن كل تستفيك يا صلى الله عليه وسلم يا صبو صبو والنال أوبا منكتم ما بين منسجم بينه ومجترم لولا الهوى لبترك دام أنا ألا تلالي ولا أركت لذكر البان والألم فكيف تنكر أوبا بعدما سيدتي بإي عليك أدول دمي والسقم أوالي يوتينا لفني إليك ولو أن لو سلمت سمي كالي ناصر ربي موسى تتاري عن الوشاة ولا دا ما حدث للنصح لكن كن لست أسمعه للمحب عن الأم بالأزل إني اتهمت نصيحا عيب في الذي شيب أبوهد في نور صلى الله عليه وسلم هنا تصوتي الله لا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم gbogbo onímọ̀díwò ọ̀kọ̀ọ̀kan kálukú ń wí tiẹ̀ bẹ́lẹ̀ ìbá wí àní à kì í wí tán ó tún kù eléyìí tún ti gbàgbé eléyìí ẹlòmíì ó tún bọ́ bò mí ẹ wá àwọn àléláyà àwùjá wa náà bá ẹ kíní. صل على محمد اللهم يا حبيب صل على محمد سيد ساداتي نبي محمد عجز صريف الدار حد بنائه وأسرى بعرف لمسكت مصنعه ومن ذا يسامي لمصطفى بسنائه جميع الورى في الأشر تحت لوائه وأعناكم طرا إليه تؤوجوا صل على محمد صل على محمد عجز صرف الدار عن بنائه وأسر بعرف المسكت بزنائه ومن سيسمى المصطفى في زنائه جميع الورى في الأشر تتلوائه وأنكم تورا إليه تعوجوا اللهم يا ربي صل على محمد وسيد سادات نبي محمد من الشفاعة في غدي ينال رضاها كل عبد موحد على أتيه سنبع أنت عمدي جرائرنا تموها بجاه محمد إسا صفي المحبوب جازل النبي فانا وكوكو يا ربي صل على محمد وسيد سادات نبي محمد فسببنا دموع نمور سؤونه وندري على أكيم النسوء متوهم فنانو تقاسي للخيام فنونه جوانا على قدر تعلق دونه فكل فؤاد جمرة يتأجج اللهم يا ربي صل على محمد وسيد سادات نبي محمد نعم إلينا تصوتي به
ìsìrìlíyàn عليه وسلم lòun náà tún ṣe torí ànábì náà sallallahu àǹfààní tá a fẹ́ alaihi jẹ wasallam. lára ànábì ó ju yìí tí a fẹ́ fà ànábì lọ sallallahu alaihi wasallam. ó jù lọ ẹ jẹ́ n tún ẹyọ kan bẹ́ẹ̀ àní alànà àníyàn lànà Oríire kó máa bẹ fún wa. mi ni ó ṣàfàtú fi gàdí. gbogbo ànábì ni wọ́n kún wájú ọlọ́run ọlọ́run fún kálukú ní àwọn gbígbà àdúrà kọ̀ọ̀kan tó jẹ́ pé sẹ́yìn pé gbogbo àdúrà tá a bá ṣe èyí tọ́lọ́run ó gbà kò sí ìtọ́lọ́run ò ní gbà o èyí tọ́lọ́run ó gbà èyí tó bá gbà tá a bá ṣe là á máa rò pé Ọlọ́run gbàdúrà wa sẹ́yìn yìí tí ó gbà àwọn ó fi pamọ́ fún wa ni Allahu akbar. torí a ní ìdí ẹ̀ lọ́hùn ju ìyá yẹn lọ. àníyàn lànà mi ni ó ṣàfàtú fi gàdí. gbígbà àdúrà kan wá ń bẹ wọ́n ní Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan yìí pé àdúrà yìí tó o bá ṣe mo ṣe lọ́rùn yẹn mo gbọ́dọ̀ gbà gbogbo àwọn ànábì wọn ni ànábì wa ní àdúrà yẹ ọ̀kan tó jẹ́ pé àfi mọ̀ṣẹ́ ni mo gbà bá ń tọ́jú tèmi dàlíkíámọ̀. àníyàn lànà mi ni ó ṣàfàtú fi gàdí. àwa ló tọ́jú sàfáà fún gbogbo àwa àjọ rẹ̀ àwa rò pé à ń fẹ́ ànábì fẹ́ràn wa jù صلى الله عليه وآله وسلم ó fẹ́ràn wa jù ló fi jẹ́ pé tó bá di àlìkíámọ̀ kálukú àtànábì o àtàwọn ànábì Ọlọ́run o àtàwọn ẹni Ọlọ́run o àti wòlíì kálukú ní ọmọ ọ̀ràn tẹ̀lé rẹ̀ ànábì ọ̀bọ̀ wájú Ọlọ́run ńgbà wọn ọ̀bá rọ́nà lọ mọ́ ànábì nìkan ní dákọ̀ ummati wọn sọ pé ànábì kan wíbẹ̀ o ummati salamun ala man qala láyà rọ̀bì ummati. ajiri Amina nira ni kola na'am. salamun ala man qala ya rabbi ummati ajiri minan nirani qala na'am na'am. Salamun ala man kola ya rabbi ummati. Ajirhum minan nirani kola na'am na'am. wọ́n tó bá di àlìkíyàmọ̀ ànábì ọwọ́ àbọ̀wájú Ọlọ́run gbà sallallahu alaihi wa alihi kálukú ti wasallam. dààmú wọ́n ti lọ gbogbo ọ̀dọ̀ àwọn ànábì Ọlọ́run kálukú ọmọ ẹgbẹ́ à èyí tẹ̀mí náà ń bá yìí ẹ̀yìn tí ìrójútu rẹ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ Ibrahim ni ẹ̀yìn tẹ̀mí ẹran ju gbogbo báwọn lọ èmi tí mo sọ̀rọ̀ kan tí ò rí bẹ́ẹ̀ yẹn bá lọ ọ̀dọ̀ Musa òun wá ní èmi tí mo pààyàn yẹn bá lọ ọ̀dọ̀ Isa ní ẹsẹ̀ ẹtẹnìkan tó tèmi wọ́n tún pè mí lọ́lọ́run wọ́n fi mí wé ẹni wọ́n fi mí wé ládéwájú rẹ̀ yìí kíni ti máa wí gbogbo wọn máa kẹ sá lọ́dọ̀ mọ̀mọ́ ẹ lọ́dọ̀ mọ̀mọ́ ẹ lọ́dọ̀ mọ̀ mẹ́ bá dọ́dọ̀ tóorùn ti ku ìgbọ́n kan sórí tí kálukú ti dààmú ìyàwó gájú ti ọ̀fẹ́ ju ti bí wọ́n lọ. على من قال يا ربي أمتي أجرهم من النيران قال نعم نعم. lànà bí wàá bọ́ síwájú Ọlọ́run yóò wá wó lulẹ̀ bí tí máa wó fún láyé wọn náà ànábì wàá yí pé يا ربي أمتي يا ربي. kọ́jà tó kú mọ̀tì ya Rabbi salamtu nafsi laka fàfàlì má sí tàbí biha mo ju ẹ̀mí mi lẹ̀ fún Ọlọ́run nítorí ọ̀sẹ̀ tó o bá fẹ́ fi gún àmọ́ ṣàánú mi àwọn ẹrú rẹ tí ń bẹ ń tà yìí. سلام على من قال يا ربي أمتي أجرهم من النيران قال نعم نعم. ẹni tí ò rí tiẹ̀ gbọ́njọ́ náà níjọ́ tó jẹ́ pé kálukú wọn ti rí ara rẹ̀ tá a bá ń jòkòrò eléyìí lẹ́ẹ̀mẹ́wàá kọ̀ọ̀ká tá a bá fẹ́ mọ̀ọ́rẹ́ kọ̀ọ̀ká gbogbo gbádùn táwọn gbádùn lónìí ìyà làwọn fi jẹ ìyà làwọn fi jẹ ó tún wá láàánú wọn sọ lóko wọn sọ lóko ńjọ́ kan wọn bá a jà ọwọ́ àwọn Ọlọ́run wa Jibrilu wa kọ́ àwọn màláíkà òkè asabein àwọn òkè méjì ńláńlá kan ní jẹ́ asabein màláíkà òkè ti yàn yín wá tókè ti yàn yín wá wọn wá bá nàbí wọn ni àti Ọlọ́run lòun rí gbogbo ní tí wọn fojú rẹ̀ rí báyìí nísìn sọ̀ńtọ́ ọba fẹ́ ká sí
ṣé kí òkè yìí kó sí kélé yìí náà ó sí kó wá ṣe wọ́n fi sẹ́kù. fanada Jibrilu min fawqihi. labbaika labbaika la. salima tasha. Jibrilu ń pè é òun ló kó wọn òun làgá wọn lókè lórí òkè náà ní ti ń pè labbaika labbaika salimatasa a ti dúró èmi dúró gbogbo àwọn màláíkà àwọn wọn dúró yìí salimatasa kí lọ ọsẹ wo lọ fẹ́ kí wọn fi àwọn èèyàn yìí gún anabi ní ìfẹ́ kẹ́ fi wọ́n gọ́sẹ̀ kankan etí ìrètí tí kẹ́ bá sọ fọlọ́hún ni pé àwọn eléyìí ti yàbò rán mo wá fẹ́ kọ́ lọ́wọ́ máa yọ múmìnì nínú ìbàdí gbogbo wọn. Allahu akbar sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ṣé bí ẹ rí i pé àwọn àkànṣe àṣejù lọ́dọ̀ àwọn ànábì kan tó padà ṣépèlé wọn. ànábì Nuhu àbọ̀ṣe ní sùúrù tó ẹ wo iye ọdún tó lò ó ní innaka in tasari yudillu ibadaka. rabbi la tadhar ala al-ardi min al-kafirina dayyara. nítorí nínú bó ti dàgbà tó. wala yalidu illa fajira kafara. Allahumma inna rabbi la tadhar ala al-ardi min al-kafirina dayyara. torí pé iná wọn àṣọ ni wọ́n ti sẹ̀mí yìí ti ṣe sùúrù àmọ́ ti bá a dópin látàsárí alàlẹ́ àdì. minali káfíìrì nàdàyàrá. ọlọ́run ò dídì gbomi inú kò gbomi túfánù dìde ànábì náà ló béèrè rẹ̀ ẹ rí i pé wọ́n dákọ̀ omi túfánù pé ọ̀pá yẹrẹ wọn ò pé ti Musa pa yẹrẹ ìjọ Fìràwọ̀ náà ló parẹ́ àmọ́ ti Núà ọ̀pá yẹrẹ ni ntí Núà sì béèrè ni. tó béèrè lọ́lọ́run fún un. ìtí Musa béèrè Ọlọ́run ṣe ìtí Núà béèrè Ọlọ́run ṣe Núà ní ìwọ Ọlọ́run látàsárí minal alàlẹ́ àdì. àdì minali káfíìrì nàdàyàrá. gbogbo tí ń jẹ́ kèfèrí lérí ilẹ̀ àgóyàwó má ṣẹ́kù bẹ́ẹ̀ nìkan bá ní àgó ńlẹ̀ o ẹni tí ó dà lóhùn má jọ ṣẹ́kù. innaka intadari yudillu ibadaka. wọn ò lóore tí wọ́n ṣe fún Ọlọ́run máláyé o intasari tó o bá sẹ́wọ̀n kù yóò dìlú ìbákẹ́dáka gbogbo ẹni tí ó gbà fún ọ wọn bá tiwọn jẹ́ ni. wala yalidu illa fàjìrà kàfàrà. n ti bẹ láàrin wọn pẹ́ mo sọ ọgọ́rùn ọdún àkọ́kọ́ mo ṣe kejì mo ṣe kẹta mo ṣe kẹrin mo ṣe karùn mo ṣe kẹfà mo ṣe keje mo ṣe kẹjọ mo ṣe kẹsàn wọn ò bí ma re wọn ò lọ́ ma re mọ́ wọn ò lọ́ ma re mọ́ pa wọn rẹ́ tinú wa nìyẹn nígbà ó ṣe Musa tí Fìràwọ̀ náà bá dójú ẹ ó ní rọ́bì tìmí sí àlá àmúwálé yẹn. rabbana innaka ataita fir'auna wa mala'ahu zinatan wa amwalan fil hayati dunya. ìwọ ló fún Fìràwọ̀ náà gbogbo tí ń ṣe fàrísì yìí ọlá tó fún gbogbo tí ń ṣe tí ọ̀wá mọ̀ ọmọ yìí ìwọ náà ló ṣe fún. rabbana ọlọ́dà yìí lẹ̀. liyudillu an sabilika. gbogbo tó fún kò fi sí oore fún Ọlọ́run ọba padà yín fi ń sọ àwọn èèyàn kọjá wọn mọ̀. rabbana timisi ala amiwali. tí n bá ní ọ̀pá Fìràwọ̀ náà rẹ̀ yóò ṣe bí torí àwọn dúkìá àwọn tí ń bẹ ńlẹ̀ ni mo fẹ́ jogún dúkìá rẹ̀ jọ tán lójú ẹ̀. wàṣídúdí ala kulubi. Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ó ṣòro Fìràwọ̀ náà ti balẹ̀ jẹ́ jù ó lè kú wákàtí kan sì kọ́ fẹ́ ronú padà kọ́ ẹ pé gbogbo yìí ń ti kọjá jọ́kàn rí ó lè má jọ gbà mo ti ṣe wàhálà jù má jọ gbà mọ́ ó ti dàmí làmú jù. ó ti dàmí làmú jù jẹ́ tiẹ̀ ó bàjẹ́. wàlá yuminu hatta yàrá wọlé àbábàlà àlè. láyé mẹ́nu má jẹ́ wọn gbà fún ọmọ títí tí yóò fi dé jẹ́ tí wọ́n máa bàjẹ́ lọ yín díẹ̀ díẹ̀ ní tẹ̀dá ń bàjẹ́ Ọlọ́run má jẹ́ tèmi ó bàjẹ́. wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́dà gòkè Ọlọ́run dàkún wá gbé mi ga. ebi Musa nu ebi Nuwa nu Ayakumullah. àmọ́ gbọ́ kan ní. Allah. sallallahu alayhi wa sallam. ummati. ya bi ummati bi tin ke. ajirihum minan nirani qala na'am na'am. ajirihum minan niran iná lọ tẹ́lẹ̀ yọ Ọlọ́run sáwọn èèyàn mi lọ́wọ́ kó dà bẹ́ẹ̀ kí wọ́n á láǹfààní pé ní tí ọba kó wọn lọ ná tọ́ wa ní ma lọ àlìjánnà ṣé màá lọ dá sọ̀ mí. kí n má wàá léèyàn lálìjánnà mo sì ní láyé bó ti pè é ní oore tó kò ní jó oore mọ́ pàtẹ́ èèyàn bá ń dágbé ebe ara wọn tí wọ́n máa lọ́mọ ń bèbò wọ́n làwọn ń lọ àwọn fẹ́ sọ̀sù kan ẹlòmíì ọ̀sẹ̀ kan ní òde àní wọ́n fi hùn ti tẹlifíṣàn
lòun ń wò látàárọ̀ dalẹ́ ọlọ́run má jẹ́ wọn pààyàn sí yàrá wọ́n ti lọ wọ́n wá sẹ́ẹ̀dé lálẹ́ wọ́n wá fi òun títí fi ní ayé gan nu o sẹ́mi nìkan ní màá dá lọ àlìjánnà ẹ̀wọ̀n tá a nàbì ṣe kò sí ní tá a ṣe fún tọ́pọ̀ jù ọlọ́run dákun mọ́sá wọlé ànábì tí gbogbo wa ti torí ẹ̀ pé ẹni tí gbogbo wa pété lọ́dún yìí òun náà ni ojú ń já pété lẹ́mìí. àmín. àti ọ̀pọ̀lọpọ̀ ọdún. àmín. ọlá la ilaha illallah. àmín. ọlá muhammadu rasulullah. àwa tá a wá náà ni o tún já wa. àmín. ọlá la ilaha illallah. àmín. ọlá fatiha. إذن الصراط المستقيم صراط الذين أنعمت ẹ dákun mo fẹ́ bẹ̀ jama níṣẹ́ kan ẹ dákun ẹ bá mi ṣe. àwọn bàbá làwọn fẹ́ bẹ̀ gbogbo àjàmá níṣẹ́ kan ká dákun torí Ọlọ́run ká bá wọn jíṣẹ́ náà. sí àyè kan. wọ́n ní sí àyè kan. làkàjákùn lè láfi. wọ́n ní làkàjákùn lè láfi. bá ń ṣe sí àyè náà n tá à ń retí ní àyè òun ní dáadáa Ọlọ́run kó tètè ṣe. bàbá ní ká ṣe sáàyè náà n tá à ń retí dáadáa sáàyè náà Ọlọ́run kó bá a ṣe nígbà làkàjákùn lè láfi. ẹ bá ń sàlámúná síra. wọ́n ní ká fi àlámúná síra ká fi kún. tá a bá fi gúrò báyìí kọjá pé dùn náà náà. wọ́n ní tá a bá fi gúrò láàyè náà kọjá sí pé dùn náà máa gbọ́ lọ́la mẹ́ta tìtorí ẹ̀ jókòó. gbogbo ẹni ọba ṣe. wọ́n ní gbogbo ẹni tó bá ṣe àdúrà náà bó ti tó àti bó ti yẹ. Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà. wọ́n lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ آمين. حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يأتيهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين آمين المصابة كما لهم gbogbo àwọn sùyókò wa Ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọn gbogbo ọ̀nà míì náà ta tún gbà lókù lọ́rùn wọ́n bá kẹ́ wọn bá. mùsùlùmí ni wọ́n bí àwa náà sí mọ́jà jáde ń bẹ Ọlọ́run járí mú délé tá a bá tún mú délé jọ́jà tẹ̀wọ́ gbà kọ́ bá yọnu Ọlọ́run ọba pàdé ọlọ́lá ilaha illallah ọlọ́ fatiha. بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم gbogbo àwọn security wa ọlọ́mọba ọlọ́run kọ́ mọ́ bá fèsò ẹ̀sọ́ àwọn náà àtàwọn àti àwa náà ọlọ́run ní sọ gbogbo wa àtàwọn náà ọlọ́run ní sọ kó wa wa o ọlọ́run kọ́ bá mójútó wọn la ilaha illallah àánú wọn tiẹ̀ ń ṣèyàn. wọ́n ní àánú wọn ń ṣèyàn púpọ̀. àánú wọn ń ṣèyàn. àánú security yìí ń ṣèyàn púpọ̀. ọlọ́run kọ́ máa fi sọ ẹ̀sọ́ àwọn náà. ọlọ́run kọ́ máa bá fi sọ ẹ̀sọ́ àwọn náà. àmín. la ilaha illallah. àmín. ọ̀tá àwọn èèyàn bú ni wọ́n. wọ́n ní ọ̀tá àwọn èèyàn bú náà security jẹ́. ọlọ́run ní fẹ̀mí ẹ̀mí yín lé wọn lọ́wọ́. àmín. la ilaha illallah. àmín. la kursiyu kọ̀ọ̀kan. آية الكرسي بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو القيوم لا تأخذه سنة آمين. bàbá àgbà láàárọ̀ láti Èkó wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún bàbá wa Amirul Jaysh Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ wọ́n làwọn fẹ́ kí gbogbo àwọn jẹ̀mọ́ wọ́n sì fẹ́ kí àwọn bàbá pé ẹ ṣe wọn kú kalimatu shukuru náà ni vote of thanks sábàtì ti ń sọ̀kalẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run microphone yóò lọ ọ̀dọ̀ bàbá Musa Balaje wọn bá wa tún fi kọ́ pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run jẹ́ àrí lọ́dún tí ń bọ̀ آمين. falyatafaddal mashkura bàmí ẹ̀ máa wọlé o. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله adúpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ó ṣe ẹ̀mí àwọn bàbá wa kù di àsìkò yìí léyìí tó jásí pé àwọn náà ni à ń pè tì ní gbogbo ọdọọdún báyìí a bá àwọn bàbá wa dúpẹ́ fún Ọlọ́run ọba dákun mọ́sàjà kárí yín pẹ́ bẹ́ẹ̀ ṣe dàgbà tó ẹ̀ pé ọmọ yín ló jẹ́ ọmọ kéwu yín ni ẹ nílò ọtọdún yìí ọlọ́dàkùn mọ́sàjà kárí yín pẹ́ ọlànàbọ̀ Muhammad kájíà kúnlẹ̀ ìlàfẹ́.
ما أن تورث عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا قل حسبي الله لا إله إلا هو عليه توكلت ورب العرش العظيم. adúpẹ́ fún gbogbo ẹ̀yin àfáà gbogbo wa pátápátá gbogbo ẹ̀yin ẹni ọlọ́run ọba tí ẹ wá pé ti ọmọ yín ní gbogbo ọdọọdún báyìí ọlọ́run dákun mọ́sá jẹ́ ká rí ẹnì kọ̀ọ̀kan wa pẹ́ ọlá tànẹ́bọ̀ Muhammad ọlá Al-Qur'ani Karim. adúpẹ́ fún gbogbo ẹ̀yin yá wa lẹ́yìn tó jásí pé ẹ̀ ń dúró ti àfáà wa ẹ̀ ń tọ́lọ́run ọba pọ́nlé ọlọ́run ọba pẹ́ nìkọ̀ọ̀kan wa lé ọlá tànẹ́bọ̀ Muhammad. adúpẹ́ fún gbogbo àwa tí a jẹ́ ọmọ kéwú lẹ́yìn tó jásí pé àtìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ náà lẹ́nìkọ̀ọ̀kan wá láti sùn láàwọ̀ lórí wípé à ń dúpẹ́ fọlọ́run ọba ọlọ́run dákun mọ́sá bá a dúpẹ́ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlá nẹ́bọ̀ Muhammad ọlá Al-Qur'ani Karim bisimilahi fatiha bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in idina siratal mustaqima siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. ọlọ́run dákun wọ́n ṣe eléyìí ní àṣemọ̀ fún wa o ọlá nẹ́bọ̀ Muhammad ọlá Al-Qur'ani Karim àwa tí a péjú ṣe eléyìí náà ni kí a péjú ṣe tọdún tí ń bọ̀ wá ọlá Al-Qur'ani Karim ká wá lékún lóore ká lékún níyì ká lékún lágbèga ká lékún lásìkí ọlá la hawla wala quwwata illa billahi aliyyil azim subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin alhamdulillahi rabbil alamin. ọlọ́ọ̀bá adúpẹ́ fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ju bí àwa ṣe dúpẹ́ fún yín lọ. salamu alaykum wa rahmatullahi wa barakatuh. بسم الله الرحمن الرحيم اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا وأصدقائنا وأشفيائنا ومحبينا ومشائخنا ومشائخ مشائخنا ومعلمينا ولمن كان له فضل علينا ولمن أوصانا بالدعاء ولمن أوصينا ولمن درج إليك بالوفاء من أهل طاعة المباركة وصلى الله على سيدنا خير كلك محمد وعلى آله وصحبه وسلم تسليما. ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ó ṣe ti ọdún yìí ní ìrọ̀rùn fún wa bàbá wa àgbà ìsìn ọlọ́run dákun jẹ́ ká rí yín pẹ́. Àmín. wala la ilaha illallah. Àmín. wala muhammadu rasulullah. wala sallallahu alayhi wa sallam. ọlọ́run dákun má fi eléyìí ṣe òpin fún yín. Àmín. wala la ilaha illallah. Àmín. wala muhammadu rasulullah. Sallallahu alayhi wa mo sallam. kí bàbá wa àgbà amirul jaysh gbogbo wa kọ́lọ́hún kó wọlá wípé ìjókòó yìí lọ́dọọdún gbogbo ẹni tó bá gbé ìbànújẹ́ wá tí ó bá fi kúrò níbi bí ọlọ́run ti sọ ìbànújẹ́ yẹn yóò ti sọ di ìdùnnú fún wàláhì làzim kódà bí inú wọn gan bó bá débi bí yọ àpàdùnnú lọlé ni torí gbogbo ohun tí ó máa rí ń bẹ lásìgbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan àdùnnú ni ọlọ́run ò ní bà yín inú jẹ́. Àmín. Amirul Jaysh mò ń ṣàdúrà fún yín ọlọ́run ní báyìí inú jẹ́ láyéláyé wala la ilaha illallah wala muhammadu rasulullah ọlọ́run ọba ló gbé yín kalẹ̀ fún wa àsìkò ti lọ àmọ́ ọlọ́run ọba ló gbé yín kalẹ̀ ó mọ̀ọ́mọ̀ gbé yín kalẹ̀ fún wa ni tábà tí wàá rí yín inú wa ń dùn gbogbo ń tá àfi rí yín tinú wo fi máa bàjẹ́ ọlọ́dà kan àdánwò bẹ́ẹ̀ má fi kàn yín kẹ́ ẹ wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé bẹ́ẹ̀ project tẹ ẹ dáwọ́lé náà kọ́ lọ́dà kó ṣe ní ìrọ̀rùn fún yín pẹ̀lú ògùn ọlọ́run ní ẹ̀mí ká sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ wala la hawla wala quwwata illa billahi azim ọlọ́dà kan àbíọ́ má fi yí ìṣàṣemọ́ fún gbogbo wa o má fẹ́ yí ìṣàṣemọ́ má fẹ́ yí ìṣàṣemọ́ ọba jà ṣe púpọ̀ láyé máa fẹ́ yí ṣàṣe máa. Allah máa fẹ́ yí ṣàṣe máa. bàbá wa ziri mo kí n ọlọ́jà yín pẹ́. máa fẹ́ yí ṣàṣe máa. Allah ọba jà ṣe púpọ̀ láyé. máa fẹ́ yí ṣàṣe máa. subhana rabbika rabbil izzati amma yasifun. wassalamu ala mursalin walhamdulillah.